nǹkan bí ó ti máa lọ bí 18 years báyìí àbí kí ní 16 18 years mo lọ sí ilẹ̀ olújì lẹ́gbẹ̀ẹ́ odò mo lọ ṣe ìsọjí ní ṣọ́ọ̀ṣì wínà pásádóyè ní bẹ́ẹ̀mẹ̀gbà náà mo lọ ṣe ìsọjí ní ṣọ́ọ̀ṣì wínà tó wà bẹ́ẹ̀ nígbà mo ṣe ìsọjí tán obìnrin NYSC kan wá bá mi ó fọ́n ìkànnì ànúẹ̀tì gbé ṣubú lẹ́tà wá bá mi dáàdì mo fẹ́ sọ kankan tí mi ò béèyàn sọ rí but ẹgbẹ́ sọ torí mo rí ọwọ́ olúwa tó yẹ kí kúkú sọ mi béèyàn lè sọ mo ní kí ni ó tóbi tí ì bá sọ lójú yín mo ní máa sọ ẹ wò mí ṣé mi ò dáa tó lóbìnrin mo ní bẹ́ẹ̀ ni mo kàwé mo ní first class kìíní kọ́pà mo ní ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe é wò mí ní ọjọ́ kan péré ní ìsàsẹ́wò ní ọjọ́ kan ọkùnrin tó gbọ́dọ̀ bá mi ṣàtó 5-6 èmi ni mo máa ń lọlé lọ bá wọn káàdà bẹ̀ wọ́n ká bá mi sùn ní ìmọ̀ tó fà á wọ́n ṣàní kán ìgbà míì wà useless máa ẹ ṣáà bá mi sùn sábàdé tó bá mi sùn tá ọkà máa bá mi ìsàsíwò ọ̀ mi ò mọ tó gbélé bá mi o ní ìmẹ́ni tí mo fẹ́ bá sọ ojú wo la fi etí wo la fi gbọ́ pé obìnrin gbéra rẹ̀ lọ máa bọ́kùnrin ká ṣáàlè ìbáṣọ pẹ̀lú bí mo ṣe kàwé tó pẹ̀lú bí mo ṣe wá ní ìdílé tó dáa tó ìkàyà sàmà sọ pé máa lọ tí n bá débẹ̀ káàkiri jẹ́ màá máa bá sọ fúnra wa àtàwọn kan wà ní ẹgbẹ́ ẹsẹ̀ ẹni tó dé bá ló mọ tí mo sọ ẹ tó dé bá ló mọ tí mo sọ ẹ pe orúkọ Jésù ogun iná bí aṣọ ogun kí ni mo pè é ogun iná bí aṣọ olówó bá mi ṣe lórí ọyọ. Láyé àwọn ọmọ mi nínú ìfẹ́ ìránṣẹ́ mi o, ogun iná bí aṣọ bá mi ṣe láàárọ̀, ogun iná bí aṣọ bá mi ṣe ogun iná bí aṣọ bá mi ṣe Jésù
Jésù.